Ẹ kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa tẹ́ láǹfààní láti máa wò wá káàkiri àgbáyé lórí ìkànnì amóhùnmáwòrán Lámúrúdù. Orúkọ tèmi ni Eniola Kumuyi. Ìròyìn náà la mú wá sí etí ìgbọ́yín, ṣùgbọ́n ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ọlọ́run kò pinnu ìjìyà rárá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ni ìdí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Biden kò tíì ṣe ìbẹ̀wò sí Áfíríkà? Ọgbẹ́ tí orílẹ̀-èdè Ísírẹ́lì ṣe àwọn ilé ẹ̀kọ́ ní Gaza pa tó ènìyàn 22. Ní ojú òpópónà kan ní Mexico, wọ́n rí òkúta ara ènìyàn 5 tí wọ́n ti gé orí wọn. Nínú ètò ìdìbò ti orílẹ̀-èdè Amẹ́ríkà, ta ló wà níwájú, Harris tàbí Trump? Ọkọ̀ Tesla kan ní ìjàmbá ní France ó sì pa ènìyàn 4. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọlọ́run kò pinnu ìjìyà rárá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà náà Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ pé kì í ṣe ìpinnu Ọlọ́run fún Nàìjíríà láti máa làkàkà lórí ètò ọrọ̀ ajé. Ó pe àkíyèsí pé a bùkún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àdáyébá. Nítorí náà, ó rọ àwọn adarí Nàìjíríà láti lo àwọn ọrọ̀ àdáyébá yìí fún ìdàgbàsókè orílẹ̀-èdè náà. Nínú ọ̀rọ̀ rẹ̀ níbi àjọ̀dún ogójì ní ìjọ Methodist, àtẹ̀jíṣẹ́ dókítà Olive Abba èyí tó ń tẹpẹlẹ mọ́ ìṣe pàtàkì dúdúpẹ́ ìbùkún Ọlọ́run. Gẹ́gẹ́ bí Ọlọ́run ti dá àwọn orílẹ̀-èdè mìíràn tí ó sì bùkún wọn pẹ̀lú àwọn ọrọ̀ àdáyébá, bẹ́ẹ̀ náà ni ó ṣe bùkún orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọrọ̀ àdáyébá tí kò lóǹkà fún ìdàgbàsókè. Kí nìdí tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Biden kò tíì ṣe ìbẹ̀wò sí Áfíríkà? Ìpinnu Joe Biden láti rìnrìn àjò lọ sí Angola ní ọjọ́ 13 oṣù kẹwàá yẹ kó jẹ́ ìtàn. Èyí ni ò bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ láti bẹ orílẹ̀-èdè Áfíríkà wò nígbà ìṣàkóso rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí Hurricane Milton ti tẹ̀síwájú lórí Florida lọ́sẹ̀ tó kọjá, Ilé Funfun Báláú ti sún ìrìn àjò náà sí ọjọ́ tí kò ní kókó. Pẹ̀lú ìrìn àjò ìbẹ̀wò sí Germany níbi tí Biden ti ní láti bá àwọn orílẹ̀-èdè Yúróòpù sọ̀rọ̀ lórí ogun Ukraine kó tó darí lọ sí Luanda. Látìgbà tí ìyanisípò Biden ní ọdún 2020, kò tíì fi ẹsẹ̀ rẹ̀ tẹ orílẹ̀-èdè Áfíríkà kankan láì ní ṣe pẹ̀lú ìṣàkóso rẹ̀ tí ó tẹnumọ́ pẹ̀lú pàtàkì jùlọ ìnílò àwọn orílẹ̀-èdè àgbáyé tó ní tó àwọn ènìyàn bílíọ̀nù 1.3 àti kí wọ́n bọ̀wọ̀ fún adarí wọn ní Áfíríkà. Biden ti gbìyànjú láti rìnrìn àjò lọ sí Europe láì níye ìgbà. Ẹ̀5 ló ti lọ sí London pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó wà ní àríwá Asia àti Latin America. Ọgbẹ́ tí orílẹ̀-èdè Ísírẹ́lì ṣe ilé ẹ̀kọ́ ní Gaza pa tó ènìyàn 18. Ìkọlù kan tí Ísírẹ́lì ṣe lórí ilé ẹ̀kọ́ tí wọ́n lò láti ṣe ibi ààbò àwọn ọmọ orílẹ̀-èdè Palẹ́stíìnì tí wọ́n lé kúrò ti pa tó ènìyàn 18 pẹ̀lú àwọn ọmọdé 15 ní àárín ìlú Gaza. Hamas tí Gaza ń ṣe alákòóso fún àwọn ikọ̀ tó ń dáàbò bo ìlú sọ pé agbègbè tó wà ní ìpàgọ́ Nuseirat ni wọ́n kọlù pẹ̀lú ọ̀pọ̀ àwọn ohun ìjà ní ọjọ́ ìsinmi, èyí tí ó ṣe okùnfà gbogbo ẹbí tí ó sì ṣe ìpalára fún ọ̀pọ̀ ènìyàn. Àwọn ikọ̀ tí ó ń dáàbò bo àwọn ará ìlú ní Ísírẹ́lì èyí tí a mọ̀ sí IDF sọ pé wọ́n sì ń gbé ìfisùn náà yẹ̀wò lọ́wọ́. Ṣáájú wọ́n ṣe ìfisùn pé wọ́n ti pa àwọn ọmọdé 5 pẹ̀lú ìkọlù nígbà tí àwọn ọmọdé yìí ń ṣeré níbìkan ní apá gúúsù àríwá. Ní ojú òpópónà kan tí ó ń kàn ní Mexico, wọ́n rí òkúta ara ènìyàn 5 tí wọ́n ti gé orí wọn. Òkúta ara àwọn ọkùnrin 5 ni wọ́n rí ní ojú ọ̀nà kan láàrin ìlú Mexico ní agbègbè kan tí ìran tuntun alágbára Jalisco ń darí rẹ̀. Wọ́n pe àwọn ọlọ́pàá sí ojú ọ̀nà náà kan tí ó súnmọ́ Ojuelos ní ìpínlẹ̀ Jalisco ní òwúrọ̀ ọjọ́ ìsinmi lẹ́yìn ìgbà tí àwọn awakọ̀ kan rí àwọn àpò èyí tí ẹ̀yà ara àwọn ọkùnrin 5 yìí yòókù wà.
Àwọn tó ń ṣe ìwádìí káàkiri àgbáyé ti ń gbìyànjú láti ṣe àrídámọ̀ àwọn tó ṣe àgbákò ikú náà. Àrídájú ìpànìyàn yìí àti ibi tí wọ́n gbé òkú wọn sí ní ìta gbangba ní ṣe pẹ̀lú ìjìyà fún gbígbé oògùn olóró. Nínú ètò ìdìbò orílẹ̀-èdè Amẹ́ríkà, ta ló wà níwájú, Harris tàbí Trump? Àwọn olùdìbò ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti lọ sí ibi ìdìbò ní ọjọ́ 5 oṣù kọkànlá láti dìbò fún ààrẹ wọn tí ó ń kàn. Ìdìbò náà ni wọ́n ṣe àtúntò rẹ̀ ní ọdún 2020 ṣùgbọ́n wọn kò tíì parí rẹ̀ ní oṣù keje nígbà tí ààrẹ Joe Biden parí ìfigagbága rẹ̀ àti igbákejì ààrẹ Kamala Harris. Ìbéèrè ńlá náà ni pé ṣé orílẹ̀-èdè Amẹ́ríkà yóò gba ààrẹ obìnrin àkọ́kọ́ tàbí Donald Trump kejì? Gẹ́gẹ́ bí ọjọ́ ìdìbò ṣe ń súnmọ́, wọn ò máa ṣe àbójútó àwọn agbègbè fún ìdìbò. Ọkọ̀ Tesla kan tí ó ní ìjàmbá ní France ti pa ènìyàn 4. Àwọn ọlọ́pàá ní France sọ pé ènìyàn tí ó pàdánù ẹ̀mí wọn nínú ìjàmbá ọkọ̀ lẹ́yìn ọkọ̀ wọn tí ó gbá òfin ojú òpópónà kan tí ó sì gbiná. Àwọn ọlọ́pàá sọ ní ọjọ́ Ajé. Agbẹnusọ fún ọlọ́pàá ìbílẹ̀ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ LT Eric O'Hara sọ pé ìlàkọjá ìjàmbá alẹ́ ọjọ́ Àbámẹ́ta ní ìlú tí ó súnmọ́ Newport ni wọ́n ti ṣe ìfojúsùn àti ìwádìí rẹ̀. Awakọ̀ àti èrò inú ọkọ̀ 3 ni wọ́n jóná kọjá àrídámọ̀. Ní báyìí la ó máa rí mọ́ ní abala ìròyìn fún ti tòní. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di lágbára Elédùà. Lẹ́ẹ̀kan sí, orúkọ tèmi ni Eniola Kumuyi. Ó tún dìgbà kan náà, ká fi ire pàdé.